أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصليت ألفا ثم سلمت مثلها على أحمد من جاه للدين حاميا على أحمد من جاء للدين آميا حبيبي رسول الله كن لي شافعا حبيبي رسول الله كن لي شافعا أجزني أجرني يوم تبلى سراهر يظنون بي خيرا فما بي من خير يظنون بي خيرا فما بي من خير ولكنني عبد ظلوم كما تدري سترت عيوبي كلها عن عيوني وألبستني ثوبا جميلا من الستر وألبستني ثوبا جميلا من الستر. أعوذ بالله من الشيطان الرجيم. الله. بسم الله الرحمن الرحيم. الله. إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونستغفره ونتوب إليه. الله. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم 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 وعلى آله وأصحابه الله ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد. الله. adúpẹ́ fọ́lọ́run o. alhamdulillah. ẹ jẹ́ adúpẹ́ dáadáa. alhamdulillah. ẹ jẹ́ adá ọpẹ́ náà délẹ̀ dáadáa. alhamdulillahi rabbil alamin. oríire tọ́lọ́run ní kó máa wà fẹ́nìkọ̀ọ̀kan wa ọlọ́run má padà sọ́dọ̀rí burú fún wa. amiina. ọlọ́run nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. ibi tí à ń lọ ò jìnnà ibi tá à ń yà ló pọ̀. adúpẹ́ fọ́lọ́run. alhamdulillah. adúpẹ́ fọ́lọ́run. alhamdulillah. mo ṣàdúrà fún bàbá wa ní ìlú Péjú. tí wọ́n jẹ́ olórí gbogbo wa ní ìlú Péjú. ẹ̀mí gígùn àlàáfíà ara ìdùnnú ayọ̀ ojoojúmọ́ ọlọ́run ṣàfihàn yín lẹ́wò. amiina. gbogbo àwọn ọmọ yín ẹ̀yin gẹ́dẹ́ wọ́n jẹ́ lọ́wọ́ yín ẹ̀ ní masáré wọn o. amiina. ọlọ́nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. mo wá fi tiyín mo fi kí gbogbo àwọn àfa pátá láì dẹ́nì kankan sí. Allah. ẹ̀yin àfa wa ẹ̀ ní bínú ẹ dákun. bàbá pa máa dákọ ara wa wọ́n lè gbé sáwa náà la fẹ́ ṣàdúrà fúnra wa ni. Allahu akbar. àdúrà tá a bá ṣe káwọn àjẹmọ́ ọba wa sàmí. bẹ́ẹ̀ni. gbogbo retí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ó kó lé wa lọ́wọ́. amiina. àtọrọ fún alájí wa Abdul animasahun abẹ ọlọ́run
ọlọ́run ò ní tì yín mọ́lé. Amina. ọlọ́run ò ní tì yín mọ́lé. Amina. ọlọ́run ò ní tì yín mọ́lé. Amina. ọlọ́nàbí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. gbogbo ọjà tó dá fún yín ọlọ́run ó jẹ́ náà kalẹ̀. Amin. àárín yín pẹ̀lú ọlọ́run ò ní dàrú. ọlọ́nàbí wa Muhammad. sallallahu alaihi wasallam. lẹ́yìn náà mo wá tọrọ fún gbogbo àwọn èèyàn ńláńlá tí wọ́n wà níwájú mi yìí pàápàá jùlọ àwọn tí a mọ̀ ní eléré tíátà. bẹ́ẹ̀ ni. wọn ò ṣeré lásán ọ̀pọ̀lọpọ̀ ni máa ń pè léré. àwa jíde kò sọ́kọ́. inna mina sharri la hikma. gbogbo orin tó lórin ń kọ kì í ṣe ká máa jó láǹfààní ẹ̀ tó bá sọ tó yé wa tá a sì mọ̀ pọ̀ láǹfààní tá a rí mbẹ̀ kì í ṣe pé lórin ọmọ ọkọrin ọmọ wa jó kí ló ń jó bí ìjókòó. mama yẹn ni ó wà gbangba tí ń jó tó lórin ń kọrin tó náà wá ń jó dẹ̀dẹ̀rẹ̀ ní ìṣeun àti ẹ̀gbọ́n tẹni tí ń kọrin. àbí. àwọn tí à ń pè ní eléré tíátà yìí wàláhì ọ̀rọ̀ làákàyè ní máa jáde lọ́dọ̀ wọn. bẹ́ẹ̀ ni. la fi mọ̀ pé inna sa'yakum làṣàtà. iṣẹ́ tá a rún ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ajiwa ògògó. ó bẹ̀rẹ̀ látòrí Yínká Quadri. òbídọ́dọ̀ Yínká Quadri òbídọ́dọ̀ Jídé kò sọ́kọ́. Chief Jídé kò sọ́kọ́. sorry sir. àbí Alhaji tún ni àbí. bẹ́ẹ̀ ni. ó parí. wọ́n lọ Mọ́kà. ẹyọ lọ Mọ́kà. àràfà yìí tí ń bọ̀ gan náà ni ó tẹ̀lé Alhaji kálájí òdòdó mú wọn lọ. Alhaji Abdul bàbá ń lọ àti Kádírì. ajiwa Hasan ògògó. ẹ mú wọn dání. ẹ̀yin ni ẹ fà lọ́wọ́ kọ́ wà láàrin yín. kọ́ lọ sọ́sàfà àti mọ́ríwá. ọlọ́run ó ṣàánú rẹ̀. àmín. Sàfà àti mọ́ríwá lẹ́ẹ̀ fi lé tí ó fi kó wọn lọ́wọ́. ní wọ́n fi láwọn ọ̀lọ́ mọ́. kọ́ ó lè pé wọ́n ń sáré lọ́hùn ni. ọlọ́run wọlá nàbí wa Muhammad. sallallahu alaihi wasallam. gbogbo yín pátá ọlọ́run má ṣàṣe dáadáa fún yín. àmín. ètò ṣe fún yín lóore ọlọ́run má jẹ́ ó bàjẹ́. àmín. ẹ ti hàn ayé ti mọ̀ yín ọlọ́run ò ní tì yín mọ́lé o. àmín. ọlá ṣáájú ẹ̀dá Muhammad. sallallahu alaihi wasallam. la hawla wala quwwata. illa billahi al-aliyyil azim. Honorable Osman. Honorable Osman. 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 ọ wà ń bí báyìí náà. bẹ́ẹ̀ni. ọlọ́run kọ́ wọlé ànábì wa Muhammad. sallallahu alaihi wasallam. bóun náà ṣe máa kó yẹn jọ lọ́dọọdún nìyí. bẹ́ẹ̀ni. àbẹ̀wọ̀rọ̀ dáadáa rẹ̀ ò ní bàjẹ́. àmín. alámọ̀rí rẹ̀ ò ní dàrú. àmín. ọlá ànábì wa mọ̀ ọdún eléyìí tá à ń ṣe yìí kò ní jáse mọ́ fún wa. àmín. ọlá la hawla wala quwwata. illa Bàbá wa billahi Usama náà wà al-aliyyil bẹ́ẹ̀. azim. Alhaji Usama wà ń bẹ̀. bẹ́ẹ̀ni sà. ọlọ́run ó ṣe dáadáa fún yín. Adéǹrèlé Bàbá náà wà ń Adéǹrèlé. bẹ̀. ọlọ́run ó ṣàánú rẹ̀ o. Àmín. ọlọ́run Muhammad àfa wa tí wọ́n wá líìdì wa nú Al-Qur'an. ọlọ́run kó bá wọn gbọ́ bùkátà tiwọn náà. àmín. gbogbo tí wọn bá ń fẹ́ kọ́lọ́run ó ṣe fún wọn. àmín. èyí tẹ́mi wọn kọ̀ kọ́lọ́run ó má taari ẹ̀ sí wọn. ridwanullah. ní àsìkò tá a wà yìí Jazakumullah. ẹ jẹ́ kí gbogbo owó dìde nàró. bàbá ní kí gbogbo wa ó dìde. a ti ké odidi Al-Qur'an. bẹ́ẹ̀ni. èyí tí mo fẹ́ ká ṣe ní ìsìn ni pé àwọn àfáà tí wọ́n ké Kùránì ń bí àwọn nìkan ni wọ́n fẹ́ ní ládàá. gbogbo wa tá a sì wá bíbà yìí tá a bá bó kọ wa nú ẹni ọ wá bíbà yìí lé ní orí ìburú lọ́jẹ́ fún wa. Allah. torí ọjọ́ bí aré ni àwàdà lọ́jọ́ bí ẹni pàǹsí látàárọ̀. lójú ẹlòmíì. ọlọ́run ní bẹ́yìn lámà àtẹlẹbásàr láàrin ká síjú ká pàdé ẹgbẹẹgbẹ̀rún sẹ́ńbẹ́ tèmi ọlọ́run ń ṣe. Allah. ما بين غمضة عين وانتباهتها يغير الله من حال إلى حال يغير الله من حال إلى حال. a ṣe àdúrà tiwa náà àwa tá a bá wọn ké Kùránì. Naam. a ṣe lápapọ̀ ni. lápapọ̀. n ta fẹ́ ké yìí bọ́ ọba bá wa ké njọ́ ọba kú ó ké fún ọ. ó ké fún wọn náà. bọ́ ọba ké wàláhì béèyàn bá pọ̀ jù báyìí lọ́wọ́ ò ní ké nǹkan kan. ó ní ké fún wọn. bí a bá sọ pé ẹ ké kúlí wà láwọ̀ ẹnìkan wọ́n kàn kún lọ́nu ihun. Allah. torí ká máa tẹ dínú tó dánú wá ká máa ta amadu tó jìsà ntọ́ ọba ṣe lọ́ọ́ gbà ntọ́ ọba ṣe lọ́ọ́ gbà. bẹ́ẹ̀ni.
nǹkan mẹ́ta lójú wa lọ ikú jù wá lọ àkọ́kọ́ ogbó jù wá lọ Ẹ̀kejì. ẹlẹ́ẹ̀kejì nìyẹn lẹ́yìn náà Ẹ̀san, ẹ̀san wá jù wá lọ Allahu Akbar. kò síbò tí ọgbọ́n tó lè dá máa dá gbogbo ẹ̀rú káàkiri máa wo tí ó gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ Allahu ẹ̀san Akbar. bọ̀. ẹ̀san bọ̀ o a ṣe yín náà ansal náà ò kan ẹyọ kan. a ṣe kúlíwú aláwù mẹ́ta kúlú Allahu mẹ́ta. a fi àtáyà a fi parí ẹ̀ àfàtáyà àfiyọrí rẹ̀ o. bàbá wa Abdulgani bàbá Abdulgani. tí wọ́n bọ́ sálì kìyàmà tọ́lá kìyàmà. àti màmá wa àti yàwó àgbà. Adéjọkẹ́ Adéjọkẹ́. abẹ́ ọlọ́run mọ́sà kẹ́ wọn ọlọ́run bá wa kẹ́ wọn. Àmín. gẹ̀ wọ́n o bá wa gẹ̀ wọ́n. ẹrú tá a mú lọ kẹ́ ni o ṣe wọn ni ó ṣe wọn ọlọ́run. wọ́n ṣe wọn lẹ́rú tá a mú lọ jẹ́ má fi yíyà àjẹ wọn ọlọ́run. ọlànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. abẹ́ ọlọ́run èyí táwọn máa ń ṣe yìí ọlọ́run kó jẹ́ wọn ó lè máa rí i ṣe bẹ́ẹ̀ Amina. torí àǹfààní ló jẹ́ fẹ́yìn ọmọ tẹ́ ń ṣe Allahu Akbar. àǹfààní ìtara yín ni o àǹfààní ìtara yín ni o gbogbo ntọ́lọ́ wọn fa àwọn òbí méjèèjì dá lára wọn ti wà lọ́dọ̀ rẹ̀ Allahu Akbar. ọlọ́run kọ́ wọlé ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. wá bá wa kẹ́ wọn kó o gẹ̀ wọ́n Àmín. ẹrú tá a mú lọ kẹ́ ni o ṣe wọ́n má ṣe wọ́n lẹ́rú tá a mú lọ jẹ́ ń yà Àmín. bisimilayi Bismillahirrahmanirrahim. Inna anzalnahu fi laylatil qadr. وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد التحيات لله الزاكيات لله الطيبات صلاة لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين آمين. fún àǹfààní ara wa Ara wa ẹ jẹ́ káwa náà ká bẹ ọlọ́run ká bẹ́ẹ̀ á ṣe làkàdíjà kún kọ̀ọ̀kan fúnra wa. fúnra wa anabi wa Muhammad Sallallahu alayhi wa sallam. ó ní bẹ́ẹ̀ yẹn bá ń ṣe làkàdíjà kún ojoojúmọ́ onítọ̀hún ò ní tètè kú ṣùgbọ́n njọ́ tí ó bá kú kò ní rántí ké Bẹ́ẹ̀ni. ẹ jẹ́ akétò ní kámàpá àní kú lónìí ọlọ́run ó rán wa létí lọ́la Amina. bí 20 ọdún bí 30 ọdún bí 50 ọdún bí 100 ọdún kan sí Amina. yóò máa rán wa létí Amina. làkàdí جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم آمين. ẹ jẹ́ á jókòó. Wọ́n ní ká jókòó. kájòkó. lábẹ́ bẹ́ẹ̀ màmá wa alájà Tawakalitu Àjàó Mìlákò àwọn náà wà ní àárín wa àti màmá wa Sunshine kọ́lọ́n kó bá ní sàlékún dáadáa wọn. Àmín. adúpẹ́ fọlọ́run jàmá Alhamdulilayi. adúpẹ́ fọlọ́run jàmá Alhamdulilayi. ètò tó wà ńlẹ̀ tí alájà Tawakalitu Ọládòsù tọ́lọ̀ ní kó gbé kalẹ̀ yìí àtàwọn àbúrò ẹ̀ wáàsí tí n ó ṣe fún wa lórí ẹ̀ ó ní pé ẹ jẹ́ káwa náà kọ́ ṣe Allah. pàápàá jùlọ ẹ̀yin tẹ́ máa sọ pé ẹ fẹ́ yí ẹ̀yìn òkú yín padà ẹ lọ rèé tún sáré yẹn gbẹ́ ká ẹ wo bí òkú yín wà ń bẹ̀
bẹ́ẹ̀ bá rẹ́yìn rẹ̀ yí padà kò sí ní tá a fi lè yí ẹ̀yìn òkú padà ju pé ká ṣàdúrà fún un lọ. Allah. àti sàrà ẹ pariwo ọlọ́run lẹ́ẹ̀kan náà. Allahu akbar. mi ò gbáriwo yín o. Allahu akbar. gbé ọwọ́ rẹ méjèèjì òkè kó fi pariwo ọlọ́run. Allahu akbar. bọ́ ọ bá lè pa bẹ́ẹ̀ àwẹ̀ tí tó ń bọ̀ yóò sojú ẹ̀mí rẹ. Allahu akbar. ọlọ́run ó wọlé ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. àdúrà gbogbo wa òun ni pé ká gbẹ̀yìn àwọn òbí. bàbá wa gbẹ̀yìn wọn kí là á máa ṣe lẹ́yìn wọn tó yẹ ká máa ṣe lẹ́yìn wọn ni alájà Tawakkaltu àtàwọn àbúrò rẹ̀ ń ṣe. wa qala sallallahu alayhi wa sallam idha mata ibnu adam inqata anhu amaluhu illa min thalathin sadaqatin jariyah aw ilmin yuntafa bihi aw waladin salihin yad'u lahu. ẹ dákun ẹ yorùbá ní Muhammad. Sallallahu alayhi wa sallam. n ò gbúrò yín ẹ fẹ́ràn ànábì. Sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ bá máa fẹ́ràn ànábì ẹ mà ní wàlìjánà. Sallallahu alayhi wa sallam. gbogbo ẹni ó bá fẹ́ wàlìjánà kó tiẹ̀ kọ́kọ́ pariwo ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. wájú ọwọ́ rẹ méjèèjì pé sallallahu alayhi wa sallam. idha mata ibnu adam. ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. ó ní bí ọmọ ẹ̀dá kan bá gbẹ̀mí mì tí ò sí láyé mọ́. inqata anhu amaluhu illa min thalathin. gbogbo ohun tí ń ṣe láyé tó ń pòun ń ṣe fọ́lọ́run gbogbo ẹ̀ ni ó dúró. illa min thalathin. àyàfi mẹ́ta ń bẹ. sadaqatin jariyah. sadaqatin jariyah. sadaqatin jariyatin. àbí. ayakumullah. sàrà tó ṣe fápọ̀ ọ̀tún tápọ̀ òsì ọ̀mà. àwọn aráàlú kan wọn a máa sọ pé àwọn ń fọmọ ṣe sàrà. ìyàwó sàrà. èèyàn ò ṣe é ṣe sàrà. àìfẹ́ èèyàn ṣe sàrà. sọ ọmọ bọ́lọ̀ ń ṣe dáa ni. àbí. àwọn àna fẹ́ fi èèyàn ṣe sàrà. ṣé torí pé wọ́n ló bí. ìyẹn ló fi aṣọ pọ̀ fẹ́ fi ṣe sàrà. òun náà lẹ́tọ̀ọ́ tiẹ̀. ọ lẹ́tọ̀ọ́ tiẹ̀. sadaqatin jariyah. oore tá a ṣe fápọ̀ ọ̀tún tápọ̀ òsì ọ̀mà ìyẹn ò ní dúró. Allah. ládàá rẹ̀ ò ní tán. ẹlẹ́ẹ̀kejì ń bẹ. aw ilmin yuntafa bihi. ìmọ̀ tá a ní tá a fi ṣàǹfààní fáwọn èèyàn. ẹ wo àwọn tí a ń sọ̀rọ̀ ń bí báyìí látàárọ̀. ìmọ̀ tí wọ́n ní ni a sì ráǹfààní bí ọ̀rọ̀ wọn. bẹ́ẹ̀ni. kò ní dúró. Allah. irú ládàá tí ó máa jáde ń bi irú nǹkan bá kò ní dúró rárá. bọ́ọ̀ bá sí láyé mọ́ gbogbo ẹ̀ náà máa dé bá ọ. aw waladin salihin yad'u lahu. ọmọ rẹ tí ọmọ rántí òbí gbogbo ìgbà tó bá ti rántí òbí ẹ̀ tí ń ṣàdúrà fún oore rẹ̀ ìgbádùn òkú náà nínú sàárè níwájú Ọlọ́run yóò máa lọ bẹ́ẹ̀ ni. ẹ wá jẹ́ ká wo ìjókòó ti àwọn Alhaja Tawakkaltu irú ètò dálẹ̀ yìí. bẹ́ẹ̀ni. ntí mo fẹ́ sọ fún wa ni pé ẹja wa náà ẹmuléètì ẹ̀. ẹjẹ́ a máa ṣe irú ẹ̀. irú eléyìí dáa bí ò dáa. bọ́ bá ń yọ sàká lọ́dọọdún fi sàká rẹ sásìkò àwẹ̀ kí ládàá rẹ̀ ó lè pọ̀. bọ́ bá máa ṣe irú nǹkan báyìí fóbi rẹ̀ fi sínú àwẹ̀. Allahu akbar. kó o sì dùn àwọn èèyàn nú. kí ládàá rẹ̀ lè pọ̀. kí ládàá ó lè pọ̀. bá a bá ń ṣe irú nǹkan báyìí kò sí ń tó fẹ́ kó nira bá wa. wàláyé kò sí ń tó fẹ́ kó nira bá wa. a'udhu billahi minash shaitanir rajim. bisimilahi rahman rahim. bisimilahi rahmanir rahim. لمثل هذا فليعمل العاملون فليعمل العاملون لمثل هذا
فليعمل العاملون لمثل هذا لمثل هذا. Ọlọ́run ló béèrè lọ́wọ́ gbogbo wa o bàbá ní ṣàbòsí ẹ dá mi lóhùn o èyí tá a jókòó tì lónìí ó dà bí ó dà. لمثل هذا. n ò gbọ́ ta ní bá a ṣe jókòó látàárọ̀ ń bí n tá a jókòó lé lórí ó dà bí ó dà. Alukurani ló béèrè lọ́wọ́ wa o ó ní ṣé irú eléyìí tẹ̀ ń ṣe yìí ó dà bí ó dà. لمثل هذا فليعمل العاملون جل ما لا يموت. لمثل هذا فليعمل العاملون. bó bá wá dáa ẹ jẹ́ káwa náà ò ṣe bẹ́ẹ̀. Allah. irú ìlànà báyìí ló dáa fáwọn òbí wa. fáwọn òbí wa kí la fẹ́ fi san wọ́n lẹ́san lórí wàhálà àwọn tí wọ́n ṣe lórí wa láyé. Allah. ẹrú kan ìyá ẹ̀ tọ́jú ẹ̀ Allah. kódà ń bi ìyá ẹ̀ tọ́jú ẹ̀ dé ìyá yìí fúnra ara rẹ̀ lọ sọ fún un pé ìwọ ọmọ mi bí gbogbo bẹ́ẹ̀ gbogbo àjẹ́ ayé ń bá ń jà wọn ò lè pa ọ́. Allahu Akbar. bí gbogbo àjẹ́ ayé ń bá ń jà sẹ́ wọn ò lè pọ́ tí wọ́n bá dojú kọ kódà wọn ò lè rí ẹ̀jẹ̀ tí ìwọ̀nba ẹ̀jẹ̀ tí ẹ̀fọn lè jẹ lára èèyàn wọn ò lè rí mu lára rẹ̀. وقضى ربك ألا تعبدوا إلا إياه وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما ما شاء الله فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. ẹ pariwo Ọlọ́run jàmá. Allahu Akbar. Ọlọ́run ní ọ̀ranyàn ni. وقضى ربك ألا تعبدوا إلا إياه. àṣẹ Ọlọ́run nípa àgbọ́dọ̀ sí nǹkan míì ṣáájú òun Ọlọ́run. ألا تعبدوا إلا إياه. àgbọ́dọ̀ dá nǹkan míì má òun Ọlọ́run. ألا تعبدوا إلا إياه. ó wá ní wabilwalidayni ihsana. wabilwalidayni ihsana. bẹ́ẹ̀ bá sí nǹkan míì lẹ́yìn èmi Ọlọ́run ẹni ọkàn tó yẹ kẹ́ ẹ sìn òun náà làwọn òbí yín méjèèjì. wabilwalidayni ihsana. Ọlọ́run ní mi ò bá sọ pé n ò bá sọ pé òbí yín ni ẹ kọ́kọ́ máa lọ kí láàárọ̀ kẹ́ ẹ tó kí mi ṣùgbọ́n àtẹ̀yìn àtòbí yín ẹrú náà lẹ jẹ́ fún mi bẹ́ẹ̀ bá wá kí èmi Ọlọ́run tán ẹ ṣẹ̀ṣẹ̀ wá lọ kí àwọn òbí yín. وقضى ربك ألا تعبدوا إلا إياه. ẹni ó sọ pé kí ni ìyá àwọn ó ṣe yọ bọ̀ láyé jẹ́ náà ni. Bẹ́ẹ̀ni. wàláhì tàláhì tọ́ba yìí sọ fún ọ pé Àlàkẹ́ Àṣàkẹ́ ìwọ náà lọ ń ná gbọ́rọ́gbọ́rọ́ báyìí ó ti ráàyè tí mo wà ó ti wí ìtọ́yìn ò lè padà sọ́hùn mọ́. وقضى ربك ألا تعبدوا إلا إياه. Ọlọ́run lẹ gbọ́dọ̀ sí nǹkan kan míì lẹ́yìn èmi Ọlọ́run. وبالوالدين
إحسانا ẹ wá ṣe dáadáa sáwọn òbí yín ẹ kí wọn ẹ yìn wọn. وبالوالدين إحسانا. ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní ọgbọ́n tó yẹ pé látara òbí ẹ̀ ló ti kórìí ìburú tọ́ra yìí gbìjà àyà ẹni lọ́dọ̀ ọba bẹ́ẹ̀ ni èèwọ̀ ni o. Allah. وبالوالدين إحسانا. orí pé ìyá rẹ àti bàbá rẹ ń jà òun á padà lọ rèé bá bàbá rẹ pé dádì ṣé ẹ mọ̀ pé wíkẹ́ẹ̀dì díẹ̀ bàbá rẹ ní n ò gbé èbó tó o sọ ó ní mo rí i pọ̀ dájú ní. ọ̀dájú ní dádì. وبالوالدين إحسانا. ó wá ń béèrè lọ́wọ́ rẹ pé ṣé nítorí ìyá rẹ ṣé ìyá rẹ ló rán ọ sí mi bẹ́ẹ̀ ló ní ọ sọ bẹ́ẹ̀ Àkànmú ọ̀rọ̀ rẹ mà wá ga o. ọ̀rọ̀ ẹ ga. bàbá rẹ parí ọ̀rọ̀ rẹ tún nù. وقضى ربك ألا تعبدوا إلا إياه. ọlọ́run lẹ́ẹ̀ gbọ́dọ̀ tún sin nǹkan míì lẹ́yìn èmi ọlọ́run وبالوالدين إحسانا. وبالوالدين إحسانا. àwọn òbí yín méjèèjì ẹ ṣe dáadáa sí wọn kò sí ń tọ́kàn ọ́ pẹ̀lú ti ń lọ láàrin ìyá rẹ àti bàbá rẹ àwọn ni ń ríra wọn. وبالوالدين إحسانا. kí wọ́n máa jà kí gbogbo wọn máa bàdúgbò jẹ́ ní ojúmọ́ kọ̀ọ̀kan ọ́. وبالوالدين إحسانا. ẹ ṣe dáadáa sáwọn òbí yín. وبالوالدين إحسانا. tọ́ etí alájà táwa kárìtù pẹ̀lú àbúrò rẹ̀ tí wọ́n ń ṣe wọ̀nyí ọlá yín ò lè lọ ọlẹ̀ láéláé. amina. ọlá yín ò lè parẹ́ láéláé. amina. ọlá yín ò lè parẹ́ láéláé. amina. ẹ ní dání àná o. amina. ẹ ní parẹ́ máyé lára o. amina. ọ̀dọ̀ ẹni tí àwọn bàbá kan ń bẹ tí wọ́n máa tẹ̀lé bàbá mi káàkiri ń jọun. bẹ́ẹ̀ni. bàbá kan wà ń bẹ tí máa dá wákà. a ní ìyá bí ọ̀tán ó ṣàdúrà fún ọ. ó ṣàdúrà fún ọ. bàbá bí ọ̀tán ó ṣàdúrà fún ọ. ó ṣàdúrà fún ọ. bákì ẹ̀yẹ bá ń gbé ọ̀sẹ̀ èpè àdúrà ni. àdúrà ni. bákì ẹ̀yẹ bá ń gbé ọ̀sẹ̀ èpè àdúrà ni. bákì ẹ̀yẹ bá ń gbé ọ̀sẹ̀ èpè àdúrà ni. ẹni ó bá ti gbàdúrà lẹ́nu òbí ẹ̀ kò sí wàhálà fún un mọ́. ẹ̀yin gbàdúrà lẹ́nu bàbá ẹ gbà lẹ́nu ìyá lọ́rọ̀ yín fi ń tò báyìí ọlọ́run ò sì ní yọ́ dàrú láéláé. amina. gbogbo ẹ jẹ́ ká ẹmúléètì tí wọ́n ń ṣe yìí naam. ó dáa púpọ̀. إما يبلغن عندك الكبر ọlọ́run lè tó bá dàgbà sí ọ lọ́wọ́ nù ìyá àti bàbá. أحدهما أو كلاهما. àwọn méjèèjì ní àdàgbà ni ó ẹyọ kan ló dàgbà nù wọn tí ò lè jáde mọ́ ṣe dáadáa sí i. فلا تقل لهما أف. ọ gbọ́dọ̀ ṣe sí òbí rẹ o. لا تقل لهما أف. ọ gbọ́dọ̀ gún jìká sí bàbá rẹ o. ولا تنهرهما. ọmọrú èèyàn tí ìyá rẹ jẹ́ ọlọ́run ló mọ tí ìyá rẹ tó fojú rẹ rí nítorí ti bàbá rẹ. Allah. òun ló sì rí bàbá rẹ tó fẹ́ o. bẹ́ẹ̀ni. ọ gbọ́dọ̀ jẹ́ kí nǹkan kan kó dàárín ìwọ àti àwọn méjèèjì rú. فلا تقل لهما أف ولا تنهرهما. ọ gbọ́dọ̀ ṣe sí àwọn ò sì gbọ́dọ̀ jágbe mọ́ wọn. وقل لهما قولا كريما. àbí ìyá rẹ dàgbà débi pé ń tọ́ ara wa ní mọ́mì bó lẹ tiẹ̀ ṣe ń ṣe rán dandan yìí ìwọ ó ṣe rán dandan ń bọ̀ bá dìgbà tiẹ̀. وقل لهما قولا كريما. ọlọ́ni gbólú àpọ́nlé ni ẹ máa bá wọn sọ. وقل لهما قولا كريما. wọ́n ní bàbá rẹ̀ mutí yó
wọ́n lọ gbé ní inú gọ́tà ìkínlá kan bí bàbá bá wọlé tán ọba tí wọ́n bá fọ gbogbo ọtí nù lára rẹ̀ tán tó sọ ni pé dáàdì ẹ máa ṣe gbogbo ẹ̀ jẹ́jẹ́ ẹ máa ṣe gbogbo ẹ̀ jẹ́ tí ẹ bá ń lo òde báwọn ẹ ṣe máa pè kan lọ́wọ́ nú àwọ̀ ọmọ yín. ká máa tẹ̀lé yín lọ bí fàájì. wa qul lahuma qawlan karima. bọ́ ọ bá sọ fún bàbá rẹ pé bó lẹ ṣe ń ṣe játijàti báyìí ọ jẹ ìyàgbẹ̀yìn ayé nífa. wa qul lahuma qawlan karima. Ọlọ́run ní gbólóhùn àpọ́nlé ni ẹ fi máa báwọn òbí yín méjèèjì sọ̀rọ̀. wa qul lahuma qawlan karima. ẹni tí ìyá rẹ̀ sọ fún pé ẹnìkan ò lè fi ọ́ ṣe nǹkan kan láyé yìí ó ní mo bá ń bẹ kó dàbí n ò sí mọ́ nǹkan kan ò ní sí ọ. wa qul lahuma qawlan karima. tó ó wá dijọ́ kan nìyá bá jáde ńlé ìyá jáde lọ ní mọ́tò bá kọlù ìyá dá lápá ńgbà wọ́n gbé apá ìyá dọ́sípítù wọ́n láfi kí wọ́n ó gé o. ìyá ni bàbá yìí jẹ́ pé tí ó fóònù lálàáfíà nù. ebi méjì lòún ní ebi ẹyọ kan lẹ́ẹ̀gẹ́. wọ́n sì gé lápá. ọmọ tó wá sọ pé nǹkan kan ò lè ṣe é èèrà ò lè rìn ọ ṣáájú ìyá wọn fi kúrò lọ́sibítù lọ́ba gbé ìyá pamọ́ lé. bí wọ́n bá pé mọ́mí nǹkan àní wò sí lé. bí wọ́n bá pé mọ́mí nǹkan àní àwọn àìpẹ́ yìí náà wọ́n jáde. ń gbé ìyá rẹ̀ pamọ́. ó wá ń gbé ìyá yìí pamọ́ títí ìyá fi wá mọ̀. ìyá wa pè ń jọ kàn pé wá. kí ni mo pè ọ́ kalẹ̀ fún rí? ó ní gbé ẹ pè mí ọ̀rọ̀ báyìí lẹ sọ fún mi ọ̀rọ̀ báyìí lẹ sọ fún mi ẹni ń fọkàn balẹ̀. èmi tí mo ṣe yẹn èmi tí mo ní aburú kan ò lè dọ́dọ̀ rẹ ọ mọ̀ pé mo ti fẹ̀mí mi kinu. ṣé èmi náà lọ wá ń gbé pamọ́ ni wọ́n ń béèrè mi mo sì ń gbọ́. lọ ń sọ pé n ò sí nílé. wa qul lahuma qawlan karima. jalla ma la yamu. wa qul lahuma qawlan karima. Ọlọ́ni gbólóhùn rẹ̀ lẹ́ni ẹ fi máa báwọn òbí yín sọ̀rọ̀ àpọ́nlé ni ẹ máa ṣe fún wọn mọ́mì kí n lè jẹ. máa kẹ́yà rẹ̀. ọmọ pé tàkúté ni ẹ jẹ́ tàkúté ni ìyá rẹ jẹ́ tàkúté ń bàbá rẹ jẹ́ ọmọ bó o lè lọ rè é ro kà kó o gún yán kó o ṣe gbogbo oúnjẹ kalẹ̀ a sì ní gbogbo oúnjẹ tó o ṣe kalẹ̀ yìí adùnní ń ọ̀fẹ́ ń ọ̀jẹ́ kò tí ẹ̀ wù mí jẹ́ bọ́bọ̀ wá rí kó dàsìkò tí gbogbo olé sùn tán yóò wá jí ọ ẹgbẹ́ ọmọ wo lọ́wọ́ ń bẹ̀ ń bá ń jí àdùn níwò pé mo ní lógì ńlé àtàbàrí ògì lóru lógì ńlé ọba ń wá máa ń sí màmá lóru yìí à lè ṣe lóru yìí mo ní n tó wù mí jẹnu. tó wù mí nù. wa qul lahuma qawlan karima. tàkúté ni wọ́n. qul lahuma qawlan karima. kọ́ ọgbọ́n rí kó o ṣe nígbà ẹ lè má dà mí láàmú o ti parí ayé rẹ. wa qul lahuma qawlan karima. Ọlọ́ni ẹ máa bá àwọn òbí yín sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. واخفض لهما جناح الذل من الرحمة. kí ló jẹ́ ìmùbọ̀ bá jẹ́ president kó jẹ́ governor kó jẹ́ senator àbí kó wà ní house of rep wọn ò fi ọ jẹ minister àbí ambassador. bó o bá déwájú òbí rẹ wà àfilàkùnmá jana àtúndìmínàrà gbogbo ọlá tí ń bẹ lára rẹ yẹn má jẹ́ kí òbí rẹ ọ sọ pé ọlá ń bẹ lára rẹ ìwọ máa wó lulẹ̀ fún wọn ni.
واخفض لهما جناح ذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. òbí tí ń sọ pé ọlọ́run má jẹ́ ń fojú sunkún rẹ̀ lọ́wọ́ á dọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ á ń sọ fún pé mami wàhálà yín pọ̀ jù wàhálà ṣé ẹ rí wàhálà yín ó ti ń sú mi o. ẹ má máa wàhálà ìsọ fún mi mọ́. bẹ́ẹ̀ bá ti dé ẹ̀ ní jẹ́ èèyàn ó sùn ẹ̀ ní jẹ́ èèyàn ó gbádùn ẹ̀ ní jẹ́ èèyàn ó ti ọmọ dúpẹ́ fọlọ́run kó o jí ó ṣe gbogbo ohun tí ó ṣe fún ọkọ kọjá lọ. tó o bá fara balẹ̀ tó bá ilé gbẹ́sẹ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. ó ní gbogbo oore yín pátá gbogbo oríire tẹ́ ṣe láyé tatakidami ummahatikum. àtẹ́lẹsẹ̀ àwọn òbí yín lóore yín wà ẹni wọ́n bá gbẹ́sẹ̀ létí ẹ̀ wọ́n gbẹ́sẹ̀ lé gbé tí ẹ bá nù. ìwọ kọ́ ló béèrè lórí Ọlọ́run ni ó béèrè. واخفض لهما جناح ذل من الرحمة. Ọlọ́run ni ẹ má Allahu ẹrẹ̀ yẹ apá yín lẹ̀. ẹrẹ̀ yẹ apá yín lẹ̀ má pẹ́ jẹ́ nǹkan kan tẹ́ ẹ bá wà níwájú àwọn òbí yín. وقل رب ارحمهما كما ربياني صغيرا. ọmọ yìí wá parọ́ bẹ́ẹ̀ fáwọn èèyàn ńgbà yá wá pé tó wá ń bi léèrè ẹlòmíì tún wá eléyìí ọ̀dá yá mà ó wá ní wọ́n tiẹ̀ láwọn mọ́mì wọ́n lọ́dọ̀ yín náà ní wà ó ní wò sí ń bì. wọ́n sì ń bí. ìyá ní mọ́ gbàgbé o mo rò pé ibi mo ti rí ní tí mo fi lóòní kú mọ́ mi lọ́wọ́ ó yẹ kémi náà jáwọ́ mẹ́. لأمك حق لأمك حق لأمك حق لو علمت كثيرة لأمك حق لأمك حق لو علمت كثيرة ما شاء الله كثيرك يا هذا لدي يسير كثيرك يا هذا لدي يسير. àwọn òbí méjèèjì a gbọ́dọ̀ fi wọ́n ṣe yẹ̀yẹ́ bọ́ ọ bá lérò pé ọ fẹ́ tẹ́gbẹ́ rẹ ìwọ náà fẹ́ jẹgbẹ́ lọ àbọ̀ ọ fẹ́ bẹ́gbẹ́ mu ọ̀dọ̀ òbí rẹ ni o ti wá. لأمك حق لو علمت كثيرة. ó wá pe ọmọ kalẹ̀. ó pe kalẹ̀. ó ní gbogbo bó ṣe rí yìí ó ní mo rí ẹ bá mi kí chairman ti ibi àwà yìí o. لأمك حق ẹ kú náwó ẹni. لو علمت كثيرة. The honorable chairman Udiolowo كثيرك يا هذا لديها يسير. كثيرك يا هذا لديها يسير. àní gbogbo bí ọba wà rẹ̀ yí apá rẹ̀ ńlẹ̀ tó bá ti jẹ́ kó bí rẹ̀ wà ń bẹ̀. وحب ثلاث واجب بحقيقة إذا كنت ترجو لنيل المكارم. أولا يجب حب الوالدين وعالمين وسلطان بلدين لا تكن كالبائم وسلطان بلدين لا تكن كالبائم.
èèyàn mẹ́ta la gbọ́dọ̀ ṣẹ̀. وحب ثلاث واجب بحقيقة. èèyàn mẹ́ta la gbọ́dọ̀ ṣẹ̀ tó yẹ pé láàrin síjú pàdé àlámọ̀rí ẹ̀dá lè dàrú tí ò ní yanjú mọ́. إذا كنت ترجو لنيل المكارم alákọ̀ọ́kọ́ ń bẹ̀. يجب حب الوالدين. àfààní yẹ́jì. يجب حب الوالدين. ọ̀ràn yẹn ni kó fẹ́ràn àwọn òbí rẹ méjèèjì kódà bí wọ́n bá jẹ́ni tí ń dàdúgbò ooru. يجب حب الوالدين. kó jẹ́ pé èpè làwọn ará àdúgbò ń gbé wọn ṣẹ́ ọ gbọ́dọ̀ má fẹ́ràn rẹ̀ ọ̀ràn yẹn yẹ́jẹ̀. يجب حب الوالدين. ẹnu tiẹ̀ kọ́ ni wọ́n wé gbọ́ pé bàbá rẹ̀ ń dàdúgbò ooru. يجب حب الوالدين. ní a bá pè ìyá rẹ̀ lájẹ́ máa fi proud ni. يجب حب الوالدين. pé ẹnikẹ́ni tó bá fara kàn mí màmá mi ó hàn yín lè mọ̀. ìyá mi ó jẹ́ ọbí iṣu ni. màmá mi ló máa fa ẹ̀jẹ̀ rẹ̀ mu. kò fi ìyá rẹ proud. يجب حب الوالدين. ọ̀ràn yẹn àfààní yẹ́jì ọ̀ràn yẹn. يجب حب الوالدين. ọ̀fẹ́ o ọkọ̀ o ó wù ọ́ bẹ́ẹ̀ kò wù ọ́ bẹ́ẹ̀ ọ̀ràn yẹn ni ó gbọ́dọ̀ fẹ́ràn àwọn òbí ẹ̀ méjèèjì. يجب حب الوالدين. ó ti dọ̀ràn yẹn kó fẹ́ràn wọn. وعالمي. ẹlẹ́ẹ̀kejì wà álímì. وعالمي. ó gbọ́dọ̀ fẹ́ràn onímímọ̀. وعالمي. ó gbọ́dọ̀ fẹ́ràn àfáà. وعالمي. wọ́n ní ìmáàmù yín mutí. ó ń ta tẹ́tẹ́. kódà máa ṣe ṣìnà. ó tún ń ṣe ṣìnà. ó tún ta bàbá Ìjẹ̀bú. wọ́n wá pèrún tán. ó wá lónìí kírun lẹ́yìn rẹ̀ bọ́ ọ bá dárun náà kí Ọlọ́run ní gbà. يجب حب الوالدين وعالمي. ọ̀ràn yẹn ni ó gbọ́dọ̀ fẹ́ràn àfáà. ọ̀ràn yẹn ní ti túláàsì. وعالمي. ó gbọ́dọ̀ sọ pé tàfà ti jẹ́ bá o bọ́lọ́ Ọlọ́run ó fojú o lè rí nǹkan òtútù ọ̀dà lásọ láàmú. bẹ́ẹ̀ni. ìbọ́lọ̀ ni ó fojú o lè rí nǹkan òtútù ó ti hàn lásọ lé mọ́. Allah. bọ́lọ̀ wọn bá mú àfáà kì í sojú ọmọ kéwù. bẹ́ẹ̀ni. Allah. Allah. Ọlọ́run ti gbé ààlà sí gbogbo ọ̀rọ̀ ó ti fi gbogbo ẹ̀ ló fi hàn wá agídí ní dà wá láàmú. Allah. ó gbọ́dọ̀ fẹ́ràn òbí ẹ̀ méjèèjì ó sì gbọ́dọ̀ fẹ́ràn àfáà. يجب حب الوالدين وعالمي. àfáà yìí oníṣìnà kí lọ́kàn ó pẹ̀lú ẹ̀ Ọlọ́run ní bó bá dọjọ́ àlìkíyàmà tí àfáà ó bá wọná yóò bá wọ náà. kò ní gbé àlùkùránì wọná. Allah. wọ́n fún àwọn màlẹ́kọ̀ ó mú lẹ́sẹ̀ méjèèjì wọ́n yan Allahu akbar. wọ́n yan orí àlùkùránì ọ̀yọ́ bọ́ lára ẹ̀. wọ́n wá taari ẹ̀ sínú náà. ó fìrì bá. يجب حب الوالدين وعالمي. ó dé èèyàn méjì ó dé èèyàn méjì tá a gbọ́dọ̀ má fẹ́ràn. ẹlẹ́ẹ̀kẹta ńkọ́. وسلطان بلدين لا تكن كالبهائم. وسلطان بلدين لا تكن كالبهائم. ayé sì bọ́ báyìí òdì. ọba ìlú. سلطان بلدين. ìwọ pẹ̀lú ẹnìkan lẹ́jọ́ dúpọ̀ ọba. njọ́ tí a ti lè sọ fún tọ̀ ń pé kábíyèsí o ìwọ náà tètè lọ ọ̀dọ́ rí ọ lọ́ọ́ bá bẹ́ẹ̀ni kò ní wí nǹkan kan fún ọ bẹ́ẹ̀ni kò ní perí rẹ ṣùgbọ́n yọ ba yí ẹ jẹ́ yọ bàlì kí á mà gan jẹ́ mọ́ ọ lọ́wọ́ Allah tóró ò ní níbi sin lọ́hùn. abẹ́ni tán fi jẹ̀ máàmù àbí pírẹsidẹ́ǹtì orílẹ̀-èdè àìdí tẹ̀ mọ́ wọn. àìdí tẹ́ mọ́ wọ́n Sulthonil Waa'Izeen. látàkùn كالبهائم. وسلطان بلدين لا تكن كالبهائم. ọba àlú àyèdí tẹ́ mọ́ wọn bọ́ ọba ti rí pọ́ùn lóhùn ìní ìjọba. olólùwọ́n pè. kábíyèsí o
ọ máa lọ rẹ lálàáfíà ni Allah. ṣùgbọ́n tó o bá yìí pé ẹ̀yin lẹ́mẹ́rin tó jẹ́ kábíyèsí lé lórí ò ní jẹ́yàn ọmọ rẹ náà ò ní títí ó jẹ́yàn. jẹ lé rẹ̀. Wa sultani balidin la takun kalbaimi. Wa sultani balidin la takun kalbaimi. ọ̀ràn yẹn ni ká fẹ́ràn àwọn òbí wa méjèèjì gbogbo ọ̀nà tẹ́ ń gbà sòkú àti ọdún wo ni mo ti sọ̀rọ̀ olókùú. ó ti pẹ́. Ó ti pẹ́. bí n bá máa wo rẹ́kọ́ọ̀dù olókùú tí mo ṣe Allah. ó ti ń lọ bí 40 ọdún fa. wàláì òkú ṣíṣe. ìsọ̀yàn dolòsì ni ẹ má sòkú mọ́ ẹ Allah. ṣe sàrà ẹ ṣàdúrà fáwọn òbí yín ẹ má sòkú mọ́ kò sí ẹni ẹgbẹ́ lọ sàré bó ṣe dákẹ́ òun kò mọ bí òun wà mọ́ Allahu akbar. kò lè identify ń bò ń lọ ayé rí Allah. ẹlòmíì òmùgọ̀ yọ wá sọ pé ẹ ǹsọ́ ní ojú orí bàbá wa Ìyá lọ ojú búra. orí ká lọ búra ẹ ọ̀ wá sísàré ìbọn bàbá rẹ. bàbá tó ti kẹ́ fún. O lè mọ bí egun gan bẹ̀ mọ́. bẹ́ẹ̀. Àti Allah wa àti Rasula. ẹ tẹ̀lé tọ́lọ́run ẹ tẹ̀lé tòjíṣẹ́ ńlá Muhammad. Wala tubtilu amalakum. ẹ má bà sí ara yín jẹ́ ẹ má sì kórè ìburú bára yín ara òbí la ti gbàdúrà tí ó ṣẹ. Wala tubtilu amalakum. ẹ jẹ́ ká wò ó ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ májẹ̀mú àdúrà bí wọ́n bá ti fún un ládùúrà náà ni ọmọ lọ ṣe yóò sì múra sí kankan kan lóru Yóò múra ní o. yóò múra sí kankan tí ìyàwó ẹ̀ báyìí wú kọ́ ó lè sọ pé olórí burúkú olówú kọ́ ń bẹ̀ yẹn nígbà tí mò ń ṣàdúrà èé ti jẹ́ kí ló le tó bẹ́ẹ̀. àmín. Wala tubtilu amalakum. ọlọ́ni ẹ sọ́ra ẹ má jẹ́ káyé yín ó bàjẹ́ ẹ má jẹ́ kí iṣẹ́ yín ó bàjẹ́ kò lè bàjẹ́ látọwọ́ ẹnì kankan ọ̀dọ̀ òbí ló lágbára jù. Wala tubtilu amalakum. bá a ṣe wà ń bí kọ́ máa rókì nínú oníkálukú kí ló ṣe pẹ̀lú bàbá rẹ kó tó kú kí ló ṣe pẹ̀lú ìyá rẹ kó tó kú. Kí ló ṣe pẹ̀lú ìyá rẹ̀ kó tó kú? bọ́ ọ bá wá wọ́nà tí ní ìsìn tó ń mú tí ń bọ́ tó ń lépa rẹ̀ tí ń sá fún ọ Allah. dákun torí ọlọ́run níbo ló ti wá. Ǹjẹ́ o lo ti lọ lẹ́gbẹ̀yìn? àáfàá kan ọmọ wa ṣe sọ fún ọ pé wá aládùúgbò tá a ṣe fún ọ aládùúgbò tá a ṣe wàláyé tí wọn bá kí ẹgbẹ̀rún alukurahani alámọ̀rí rẹ ò lè change Allah. ẹgbẹ̀rún ni mo sọ ẹgbẹ̀rún alukurahani alámọ̀rí rẹ ò lè change. Àti Allah wa àti Rasula. torí pé ntóbi rẹ ti sọ ó ti sọ ó dẹ̀ ti lọ ó ti gbé tó ẹ̀mí. ọ wá yọ́nú àwọn òbí rẹ. Àti Allah wa àti Rasul. gbogbo ntọ́jára wọ́ balẹ̀ báyìí nípa wàánú àwẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo aláṣẹ àmì ń gba àwọn kálukúrá nìtàn bẹ́ẹ̀ni. àtúndìde ní ìsìn àtúntì ṣe fìdáhù míì ẹ dákun àwọn òbí méjèèjì tí aláàjà táwa kálítù àtàwọn àbúrò rẹ̀ tí wọ́n ń tọrọ fún yìí báwo ni òṣè ní máa wà nù mọ́lẹ̀. Allah. àkọ́kọ́ náà ẹlẹ́ṣẹ̀ ní gbogbo wa ṣùgbọ́n bá a ṣe wà yìí ẹ̀ṣẹ̀ wa ò sì tó nǹkan. ó máa níwọ̀n bàbá yìí. ọmọ wọn ọwọ́ ilẹ̀ wa lè sú o. Wọ́n ti di àṣetánì mọ́lẹ̀ báyìí. ilẹ̀ wa lè sú o ká bẹ̀rẹ̀ omi o. orunkaluku lọ́mọ bíi ti ń gbà lọ. bẹ́ẹ̀ni ẹ àwọn tí ń fi mẹ́mẹ́ ẹlẹ́mìí méje sínú. sọ ọmọ bíi ọgbà lọ lánàá. Tó ti lọ sínú. sọ ọmọ bíi ó ti sínú. à á sínú ńlé ẹni ní ń bó lọ gbà lọ lánàá. Ó tún ti plan láti lọ bòmí lẹ́nìí náà. ó ní wọ́n ti di èṣù mọ́lẹ̀. Wala tubtilu amalakum. Allah. Wala tubtilu amalakum. abẹ́ ọlọ́run arákùnrin tí mo sọ̀rọ̀ nípa rẹ̀ Naam.
tó ń gbé ìyá rẹ̀ pamọ́. bẹ́ẹ̀ni. torí kó gé lápá. ìyá wa ní àdánwò tó sì kan òun kò ju apá tí wọ́n gé yìí náà lọ. nítorí tiẹ̀ sì ni. torí tiẹ̀ sì ni. Allah. ọ̀rọ̀ rẹ ni mo mú jáde nínú ilé ńgbà wọn jáde mo sì sọnù ẹ̀mí mi pé bí mo bá yẹ dé tí mo bá dé gbogbo tó ń fẹ́ láyé lóore yóò tẹ̀ ọ́ lọ́wọ́. yóò tẹ̀ ọ́ lọ́wọ́. Allahu akbar. èmi náà ni mo wá padà wá kọlù mọ́tò àbí ni mọ́tò kọlù mi ilé apá wá gé ìyẹn ló fi wá ń gbé mi pamọ́. ìwọ náà ó jáde o. Allah. ó jáde. ìwọ náà ó jáde. láti bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ó gbọ́dọ̀ jáde. ó jáde. Allahu akbar. ó jáde. tọ̀. ọdún kìíní ọdún kejì ọdún kẹta ogún ọdún ọgbọ̀n ọdún kódà kò fẹ́ yàwó. tọ̀. 40 ọdún kò tí ì rí yàwó tí ó fẹ́. Allahu akbar. ńgbà yà kú ó wá dì mọ́ yà ńlẹ̀ ẹlẹ́ ó wá ń sunkún ó wá ń sunkún àwọn èèyàn wá béèrè pé ètí jẹ́ ń tó ṣe ò ṣe é sọ. a gbọ́dọ̀ ṣọ́ra fún àwọn òbí wa. ká ṣọ́ra fún wọn. ẹ̀yin gẹ́dẹ́ ni wọ́n. Allah. onítàkùté sì ni wọ́n ẹni tàkùté wọ́n bá mú wàláì kò ní ráyé ṣe. Allah. Inna hadhihi tadhkiratun. ọ̀nà tá a fi lè rán wa létí nìyí. Faman sha'a attakhadha ila rabbi sabila. alájà Tawakkaltu abàmì ọlọ́run wàláhì wàlíyà ni. wàláhì. kọ́ máa náwó ìdùnnú ẹnu. bẹ́ẹ̀ni kìí sú wọn. kìí sú. ọba mi sọ̀rọ̀ pé ìjókòó yìí ká má ṣe lẹ́kọ̀ọ́ lọ́dún yìí ká wá lọ sí Ìbàdàn mo ní ó dá wàhálà lẹ̀. Ìbàdàn. wọ́n lura wọn kó bẹ́ẹ̀ ni. ó dá wàhálà lẹ̀. ó jẹ́ ya máa ṣe bó ṣe ń ṣe ń bí. bó ṣe ń jọ àbá ṣe nìbàdàn á wo bí a gbé lọ. tó bá tásìkò. bá lọ sédíọ̀mù báyìí pé ayọ́ gba àwọn èèyàn díẹ̀. òfin ó sì wà ń bẹ̀. bẹ́ẹ̀ ni. ẹ wá wo gbogbo ẹni tó gbarú ẹrù tí yẹn ń dì fún yẹn ilé sìn tó gbà ní dunta ṣé yóò ṣe pé ni. láéláé. kò lè ṣe pé. kódà bó ṣe pé ọlọ́run ò ní gbà. ẹ jẹ́ ká wo nǹkan re ẹ jẹ́ ká wa náà ká emulate nǹkan re. Allah. ẹ jẹ́ ká emulate nǹkan re ọ̀rọ̀ mò ń sòkú bàbá mi. wọ́n wá pa àwọn èèyàn jọ lérélé wá ń jó. adama ludubulẹ̀. ọ jẹ ìyàgbẹ̀yìn ayé ni. kí ló wá débẹ̀ kí ló wọ́ ọ lórí ń bi ikú. àwọn ìyá àti bàbá tá à ń ṣe kínní wọ̀nyí fún ó yẹ ká lè mọ̀ kọ́ndíṣàn táwọn òkú máa wà ní máa dá wàhálà alẹ̀. o náà la fi gbọdọ̀ lọ́lọ́run lànàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. onífìrẹ́ amwatakum bidu'a'i wa sadaqa. ẹ kẹ́ àwọn òkú yín ẹ ṣàánú wọn. bidu'a'i. pẹ̀lú àdúrà. wa sadaqa. àti kẹ́ ẹ ṣe sàrà fún wọn. irú sàrà eléyìí ló dáa. wàláyé. irú sàrà eléyìí àwọn kan ní ó gba ẹ̀rọ. ẹ̀rọ lọ́tàrí masini ìránṣọ. masini ìránṣọ. ẹ̀rọ tó fi ń fọ táyà. bó o ní masini ṣe fẹ́ bọ́ sọ́wọ́ ẹnìkan tí ó wàá gbàgbé láéláé. àbí. níbi wọ́n gbé ń sòkú bàbá alájà Tawakkaltu Ọládọ̀sù. tí wọ́n ń gbé ń sòkú ìyá rẹ̀ ibẹ̀ ni wọ́n ti gbé masini fún mi. ibẹ̀ ni mo ti soríire. ẹni ó bá wí báwọn ládàá ò ní tán fáwọn òkú méjèèjì yẹn náà sáré. Allahu akbar. ọ̀nà tá a fi lè ṣe nìyẹn ẹ jẹ́ káwa náà ká ẹ mú létí ẹ. ẹ jẹ́ ká kọ́ sí dáadáa lára wọn. ẹ jẹ́ ká kọ́ sí dáadáa lára wọn. ẹ jẹ́ ká kọ́ sí dáadáa lára wọn. ọlọ́run yóò wá wọlá nàbí wa Muhammad. màmá wa Ọládọ̀sù wọ́n ní kẹ́ ẹ dìde àtẹ̀yìn àtàwọn. bàbá ni a máa bọ̀ tẹ̀jọ́ wájú. jẹ́ mọ̀lẹ́bí. ẹ dákun ẹ dìde. ẹ máa bọ̀ wájú bí kí gbogbo ayé ṣàdúrà fún yín. ẹ dìde. ẹ dìde. àti gbogbo àwọn ẹ̀gbọ́n àbúrò tán bá wà pẹ̀lú wọn ká jọ bọ́ síbẹ̀ ni o. tọ́
abẹ́ ọlọ́run abẹ́ èyí tẹ́ ẹ ṣe lénìí yìí ẹ dúró gbangba ń bẹ̀ náà. wọ́n ní kẹ́ ẹ dúró gbangba. ẹ̀yin àbúrò alájà dà. alẹ́ adábí sẹ́yìn náà ti wà nù mọ̀lẹ́bí alájà ni ok ẹ wá dúró bí lọ́dọ̀ tí ẹ̀yin ẹ̀ mọ̀ bọ̀ báyìí. ẹ kú láàrin àwọn ara obìnrin. ọ̀sán ti bàbá lẹ́yìn wa. alájà táwa kárìtò ẹ̀mí rí ogun o ọlọ́run ò ní kánjú kú rẹ̀. amina. ìyá súnà wa nìbàdàn nìyẹn. bẹ́ẹ̀ni gbogbo ìyá Ìbàdàn àdínní gbogbo wọlé Ìbàdàn. látòkè gbogbo ilẹ̀ délẹ̀ Ìbàdàn látòkè ó ti délẹ̀. tóbi tó nì. abẹ́ ọlọ́run abẹ́ èkó tó gbé ń ṣe yìí náà ló gbé ń ṣe nìbàdàn fi gbúrò rẹ̀. Allah. wọ́n wá wo adúrú ntọ́ ná lówó àwọn náà wá bí wọ́n wá wòran. Allah. ní wọ́n bá ní arábìnrin yìí ẹ má jẹ́ ọ lọ àfi kọ́ wá jẹ̀yà kọ́ jẹ̀yà àdínì ọlọ́run sì wá bọ́ ọ ṣe. Allah. abẹ́ ọlọ́run ò ní jábọ́ amina. ò ní má padà sí aburú. amina. ọ̀ṣáájú gbogbo àwọn àbúrò rẹ̀ gbà fún ọ. náà. abẹ́ ọlọ́run èṣù ní dàrin yín o. amina. èṣù ní dàrin yín o. amina. àníyàn tó wá dà lórí ìjókòó yìí tó fi ń ṣe lọ́dọọdún ọlọ́run ó mú àníyàn náà ṣẹ. amina. àwọn ọmọ tiẹ̀ náà ó ṣàánú rẹ̀. amina. ó jèrè wọn bọ́ ọba ń bẹ láyé. amina. kódà bọ́ ọba bọ́ àlìkíyàmù ò ní pàdánù wọn. amina. ọlá nàbí wa mọ ẹ̀mí rẹ̀ ó wá gùn. amina. ẹ̀mí rẹ̀ ó gùn. amin. ẹ̀mí rẹ̀ ó gùn. la yaruddul qada illa du'a wa ad-du'a sadaqa. wa sadaqa. illa du'a wa sadaqa. ẹ̀mí ò lè gùn lórí asán. ọ̀pọ̀lọpọ̀ àdúrà ni o. àdúrà tó ń forí gbà káàkiri yìí ní London lamẹ́ríkà Káàkiri àgbáyé. Nàìjíríà tó ń fi orí gbà káàkiri yóò ṣẹ. amina. ọlọ́run ó sì fi hàn ọ́ pé òun gbà á. ọlá nàbí wa Muhammad. sallallahu gbogbo ẹni alayhi wa ọwọ́ sallam. wá bí lónìí abẹ́ ọlọ́run àwa náà ọlọ́run ní dàlámàrí wárú o. amina. ọlọ́run ní dàlámàrí ìwọ wárú náà o. tẹ́wọ́ àdúrà. amina. alájà wa táwa kárìtù náà. àṣà alámúnẹsẹ̀rá. wọ́n lásà lámúnẹ̀ṣẹ̀rá. àtàlájà àti gbogbo àwọn àbúrò wọn náà ni wọ́n ní tí bàbá ń ṣe yìí o. wọ́n lásà gbogbo àwọn ọmọ ìyá rẹ. gbogbo àwọn ọmọ ìyá gbogbo àwọn yín. ọmọ bàbá rẹ. ẹjọ́ ń ṣe náà ni. ẹnìkan ò ní ṣerú ara wọn. amina. ọlọ́run ò ní ṣe ọ́ níwọ nìkan. amina. ọlọ́run ò ní ṣe ọ́ níwọ nìkan. amina. ọlọ́run ò ní ṣe ọ́ níwọ nìkan. amina. ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. ẹ̀yin gẹ́dẹ́ lọ jẹ́ lọ́dọ̀ wa ò ní fọ́mọ́ wa lójú o. àmín. ò ní fọ́mọ́ wa lójú o. Àmín. kádàrá abúrò ní kò lè ọ lórí o. àmín. gbogbo àwọn ọ̀rẹ́ tí wàá ń fẹ́ tiẹ̀ tínú wọn máa dùn bí wọn bá ti gbúrò ogun tó ọlọ́ọ̀ fẹ́ ṣe àbí ọlọ́run má fi kú yà yín o. amina. má farun yà yín o. amina. má fòsì yà yín o. àmín. yíwọ náà ò rí nǹkan rẹ bá wọn ṣe. àmín. ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. a panupọ̀. a panupọ̀ báyìí. a sà lámúnẹ̀sára. àṣà lámúnẹ̀ṣẹ̀rá. ìka lọ rè wá mi ṣe. ìkàlọ̀ wá mi ṣe. wá nǹkan mi ta. wá nǹkan mi ta. wọ́nà mi lọ. wọ́nà mi lọ. ayé ò ní nà sí ọ o. ayé ò ní nà sí yín àtẹ̀yìn àtàbúrò yín àtẹ̀gbọ́n yín. ọlọ́run ó ṣàánú rẹ. ọlọ́run ó ṣàánú yín. ọlá nàbí wa ọlọ́run nàbí Muhammad. wa Muhammad. a sà lámúnẹ̀sára. àṣà lámúnẹ̀ṣẹ̀rá. májẹ̀mú àdúrà. májẹ̀mú àdúà. májẹ̀mú àdúrà. májẹ̀mú àdúà. gbogbo wa la gbọ́dọ̀ mọ̀. àyè kan máa ń ṣàdúrà lásán. bá a bá ń ṣàdúrà ká mọ májẹ̀mú ẹ̀. májẹ̀mú ẹ̀. gbogbo apáta. ọládọ́sù ọkọ rẹ náà dáadáa rẹ ò ní bàjẹ́. amina. ọlànàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. torí ngbà tá à ń sọ ń bàdàn òní ẹjẹ bàbá ẹjẹ ń sọ fún ọkọ mi lọ́hùn tọ ó sì sọ fún ẹ sọ. òun náà sọ òun ní tí bàbá bá ti sọ wọn lábẹ́ gé. ẹyin labẹ́gẹ́ so òun lọ sọ ìjókòó yìí di èkó lásìkò yìí bẹ́ẹ̀ ni sà. abẹ́ ọlọ́run abẹ́. àti wà tóun ọjà tọ́lọ́ ń dá fún yín kò ní túmọ̀ yín lórí kò ní túmọ̀ yín lórí. ọlọ́run ní tú ọjà yín amina. ọlànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹ wàá fẹ̀mí gígùn lu ayé amina. ẹ sì ní mọ̀nira. àmín. àṣà lámúnẹ̀sára nísìn. àṣà. májẹ̀mú àdúrà ni pé bá a bá ń ṣàdúrà ìyálà dákọ
ìyá là dákọ. ìyá ni o so kọ rẹ mọ́ ìyá ni o ṣe èmi ọmọ Rálíyàtù àbí èmi ọmọ Hafsatu àbí èmi ọmọ Kúdírátù ìyá rẹ ni ọdá kọ. ìyá ni òrújú. ìyá nìkan ni òrújú. bàbá lè pé gba. àwọn ìyá wa ní amẹni wọn bí a fún. ọlọ́jà rí wọn pẹ́. ọmọ yẹ̀kínì tí wọ́n gbé fún Latifu. Latifu ló lówó lọ́wọ́. bọ́ba dọjú àríkíámọ̀ Ọlọ́run ọgbọ́ ọmọ fọlọ́mọ. ọmọ ọlọ́mọ ló tán. so sanwó iléèwé sanwó iléèwé. dàníyàn máa dákọ̀ ìyá. ìyá ni òrújú. máa dákọ̀ ìyá Ọlọ́run wọlá nẹ́bí Muhammad. sallallahu alayhi wa sallam. ọ̀rọ̀ rí ò ní dojúrú o. amina. ọ̀làṣáájú ẹ̀dá Muhammad. sallallahu alayhi wa sallam. gbogbo àwa jàmá mọ bẹ̀ wálẹ̀ kan sí i ọyẹ tún yá dìde nàró. wọ́n ní ká dìde. tá a bá wà nù nǹkan tá a bá wà nù wọ́n ní gbogbo àwa jàmá ká dìde. bàbá wa chairman local government wọ́n lẹ́kù àtàrọ̀. orí báyìí chairman ló dìde o ẹlòmíín sì wà kò sí àánú ilé rẹ̀ kò sí à. ó dàkọ̀ rẹ̀ ní ilé rẹ̀ sí èso yóò sì pé kí ni ká dìde fún ni má dìde má wà ń bẹ̀ náà. àwọn tán lága ńlá náà dìde. ebó ń lò ó tán lọ náà nù. ń tán lọ nù. ó tán lọ nù. wọ́n bẹ́ẹ̀. asa alamina sira. ẹ dàníyàn. tọ. ìwọ náà sọ ń tọ́ ń fẹ́ kọ́ wa kọ́kọ́ dàníyàn lórí Tawakalitu àtàwọn ẹ̀gbẹ́ àtàwọn àbúrò ẹ̀ pé kọ́lọ́run wọn má fi kú tú wọn ká. amina. wọ́n má farun tú wọn ká. amina. gbogbo tí wọ́n ń ṣe yìí kábọ̀ rere ọmọ adé bá wọn. amina. ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. dàníyàn. بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرا ورفعنا لك ذكرا ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرا 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 ألم نشرح لك صدرا ووضعنا عنك وزرا الذي أنقض ظهرا ورفعنا لك ذكرا فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب آمين. ẹ wá jẹ́ gbogbo wa ká wo àtẹ́lẹwọ́ wa. wọ́n ní ká wo àtẹ́lẹwọ́ wa bí gbogbo wa ṣe dúró yìí. ọ̀tún. ká wo àtẹ́lẹwọ́ wa. ká wo àtẹ́wọ́ wa. bọ́ ọ bá yẹ ọ̀tún wò. tó bá yẹ ọ̀tún wò. bọ́ ọ bá yẹ òsì wò. tó yẹ òsì wò. ó rí i pé làtọ́ wà ń bẹ ọ̀pápọ̀ mọ́ra wọn. kò papọ̀ mọ́ra wọn. bó ṣe rí nìyẹn. bó ṣe rí nìyẹn. pàtílíkàlà ayámúnú dáwìlú ha àbẹ̀wò ọlọ́run kádàrá burú. kádàrá burú. má jẹ́ ó kò lé wa lórí. má jẹ́ ó kò lé wa lórí. kádàrá burú má jẹ́ ó kò lé wa lórí. kádàrá burú má jẹ́ ó kò lé wa lórí. ọlọ́nàbí wa Muhammad. ẹni tí ò tó wa má jẹ́ ó kọ́ wa lọ́gbọ́n. ẹni tí ò tó wa má jẹ́ ó kọ́ wa lọ́gbọ́n. ọlọ́nàbí wa Muhammad. ẹ jẹ́ ká kó wa kéyìn àti iná kọ̀ọ̀kan kakena tena sátẹwọwọ sún. Bismillahir Rahmanir inna atainaka al-kawthara fasalli li rabbika wanhar inna shani'aka wal abtar. lábẹ́ bẹ́ẹ̀ ìyá wa méjì kan nígbà tá à ń tọrọ fún ìyá wa Ọládòṣù wọn mú wá àdúrà wa wọn ní pé ká tọrọ fún wọn pé kọ́lọ́ má kánjú pa wọ́n. ọba tí ń kọ́ gbọ́dọ̀ kọ́ ti bí síre. ọba tí ń kọ́ kádàrá kọ́ tèmi síre. sọ pé ọlọ́run máa kàn tí ó dá lé mi lórí. ọba tí ń kọ́ kádàrá kọ́ tèmi. ọyẹ jókòó jẹ bọ́. ọjọ́ wí ọba tí ń kọ́ kádàrá kọ́ tèmi síre. ọba tí ń kọ́ kádàrá kọ́ tèmi síre. sọ pé ọlọ́run máa kàn tí ó dá lémi lórí. ọba tí ń kọ́ kádàrá kọ́ tèmi síre. sọ pé ọlọ́run máa kàn tí ó dá lémi lórí. ọba tí ń kọ́ kádàrá kọ́ tèmi síre. olúwa ọlọ́run máa kàn tí ó dá lémi lórí. ọba tí ń kọ́ kádàrá
kọ́ tèmi. torí pé ọlọ́run tí owó tẹ̀gbọ́n kò tó kọ̀tà búrò. ọba tí ń kọ́ kádàrá kọ́ tèmi. olúwa tó bá wọlá àwọn mẹ́wẹ̀ẹ̀wá tí wọ́n kọ̀ Káàbà. ọba tí ń kọ́ kádàrá kọ́ tèmi. olúwa tó bá wọlá Sáfà rẹ̀ pẹ̀lú Máríwá. ọba tí ń kọ́ kádàrá kọ́ tèmi síre. adúpẹ́ fọlọ́run jàmá. ọlọ́run tí ó dá adúpẹ́ fọlọ́run. ọlọ́run mọ́sá gbá bẹ́ẹ̀ fún wa. Àmín. ọlọ́nàbí wa Muhammad ẹ̀mí gígùn àlàáfíà ara ọlọ́run kó ṣe fún gbogbo wa. àwẹ̀ yìí tá à ń gbà yìí má ṣe lágbàmọ́ fún wa ọlá ṣáájú ẹ̀dá. àdúrà tá a máa ṣe fúnra wa nìkan ni ẹjẹ́ á máa ṣe. Allah. èèyàn ní alájà táwa kárìtù. Allah. abẹ́ẹ̀ rí báyìí ẹ̀wà dúró náwó yìí ẹ̀wà dúró náwó yìí àwọn ọkùnrin àwọn sì máa sọ pé Nàìjíríà ọ̀dà. má bá yàn wí bẹ́ẹ̀ mọ́ o. má bá yàn wí bẹ́ẹ̀ mọ́. má bá iṣẹ́ ọwọ́ kálukú náà lọ́lọ́run máa fi bí léèrè. Allah. ọlọ́run ó síjú àánú ẹ̀ wò wá. Àmín. ọlọ́nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. àwọn òkú wa àti èyí tí a torí ẹ̀ wá sí báyìí ọlọ́run kó bá foríjì wọn. Àmín. ọlá bisimilahi kul huwa Allah. bisimilahi rahman rahim kul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Àmín. ẹ̀sìn àmì lẹ́ẹ̀mẹ́ta. wọ́n ní ká ṣe àmì lẹ́ẹ̀mẹ́ta. Àmín. ẹ̀sìn àmì lẹ́ẹ̀mẹ́ta. Àmín. ẹ̀tún sí kan sí. Àmín ya Allah. ọlọ́run ó ṣàánú wa. Àmín. màmá ẹ̀ máa rọra. ẹ máa rọra. ọlọ́run ó Màmá ṣàánú wa. yín. ọlọ́run ó ṣàánú yín. láti London